Ẹ káàárọ̀, ẹ kú dédé wòyí gbogbo ẹ̀yin olólùfẹ́ Olóyinka TNT, ẹ kú bójú ọjọ́ ṣe rí ṣe dáadáa ni mo bá yín. Mo mọ̀ọ́mọ̀ sáré wá láàárọ̀, just a quick one. Gbogbo ẹ̀yin opó ẹ súnmọ́ bí. Gbogbo ẹ̀yin ìyá bíi 55 and above ẹ súnmọ́ bí. Or 50 and above ẹ súnmọ́ bí. Gbogbo ẹ̀yin ọkùnrin 35 to 45 ẹ súnmọ́ bí. Bọ̀ kí n tó máa lọ, gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ ralẹ̀, tẹ́ fẹ́ invest. Ẹ rí pé mi ò sábà sọ pé hey Danabis torí pé àwọn èèyàn wá ń fún mi ní report. Mo mọ̀ pé a lot of people reason tí ẹni ṣe dúpẹ́ lọ́wọ́ mi mo máa play ẹ̀ka gbọ́. Reason tó ṣe dúpẹ́ lọ́wọ́ mi àwọn èèyàn ti ralẹ̀ tí wọ́n ti gbá wọn. Danabis ó wá nígbà tó wá bó dẹ̀ ṣe wà ó wà bíi messiah ó wà bíi saviour àwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n ti gbá lórí ọ̀rọ̀ lẹ́ẹ̀dẹ́ ni. Ilẹ̀ Danabis o lè rà kó sùn o lè rà kó má lọ síbẹ̀ 10 years kò sí nǹkan tó máa ṣe lẹ̀. Òun ni ó fi dàbẹ́ ni pé mo fẹ́ play voice note yìí kẹ́ gbọ́. Mo dẹ̀ mọ̀ pé ẹ rántí pé last time tí mo ṣe show náà èèyàn kan pè tó lóun dúpẹ́ lọ́wọ́ mi pé nǹkan tóun fi ń dúpẹ́ ni pé òun ra ilẹ̀ lọ́wọ́ Danabis Homes and Properties. Mo máa play voice note yìí mo wá ń lọ sọ́dọ̀ gbogbo ẹ̀yin opó mo ń lọ sọ́dọ̀ gbogbo ẹ̀yin ìyá 50 plus mo ń lọ sọ́dọ̀ ẹ̀yin gbogbo ẹ̀yin ọkùnrin 35 and above. Bọ̀ ẹ jẹ́ kí n kọ́kọ́ bẹ̀rẹ̀ nípa play voice note yìí màá tún wá play nǹkan tó mú ọ̀rọ̀ ẹ̀yin ìyá 50 plus yìí màá wá mú wá ẹ jẹ́ n play voice note yìí. Through his mercy and grace, lórúkọ Jésù, ẹ ṣé gan ni ma, I'm so grateful. Thank you so much. God bless. Hello, ẹ káàárọ̀ ma, happy new year to you. Ọdún yìí á sàn wá sí ire o, ilẹ̀ Danabis mo fẹ́ kẹ́ gbọ́ dáadáa kẹ́ bá lè mọ bí tẹ́ máa ti ralẹ̀. Èyí tó ń ṣe bálẹ̀ ọ̀rọ̀. I'm just calling out of the blue. I just want to say thank you, ma, for being such an inspiration. And a vessel of honor to use for many people. And particularly Leni mo fẹ́ dúpẹ́ pé thank you for Danabis. Thank you for Danabis. Because I heard his name on one of your shows and see Adetimba Ondupo. I just want to say thank you for such an amazing person that you introduced, and I took that faith to connect to him through you. And honestly, Mama, first of all, he's such an amazing man. And I want to really say thank you for that opportunity. Terry, if I haven't heard his name on your platform, I don't know how possible it is for me to be able to meet him. In fact, it's very, very impossible for me to ever meet such an amazing man and his wife as well. So mo kàn fẹ́ dúpẹ́ torí pé ẹni tó bá mọ̀ pé dú yóò rí mi gbà. So mo fẹ́ dúpẹ́ pé ẹ ṣé gan ni for introducing him and for using your platform to introduce him. And I've had a privilege to work with him, and honestly I can genuinely say he's a good man, and he's Danabis ni àwọn tó ta ilẹ̀ tí mò ń sọ pé kẹ́yìn èèyàn lọ rà ó nìyẹn o. And I pray in this year 2023 more grace to your helper, and I pray that the Lord will surround you as the mountains surround Jerusalem. He will build a wall of fire around about you. Amen. And all that you lay your hands upon will continuously prosper. Amen. In Jesus' name. And God bless you greatly more. Ilẹ̀ Danabis ni wọ́n rà ṣe rí bó ṣe ń dúpẹ́ gbogbo ẹ̀yin tẹ́ ì tí ì ra ilẹ̀ Danabis àbí tẹ́ ń ṣiyèméjì ẹ rí pé mi ò sọ pé Danabis torí pé mo mọ̀ pé ilẹ̀ yẹn ń tà tó bá yá Ọlọ́run má jẹ́ kí mo tètè dé mo ráyọ̀ mo pẹ́ lẹ́yìn àánú ṣe mí ẹ lọ bá Danabis dòwò pọ̀ pàápàá ẹ̀yin tẹ́ wà nílùú òyìnbó tẹ́ ń wábi tẹ́ máa fi owó yín sọlẹ̀ sí tó yẹ pé tẹ́ bá rà lé ní ẹ lè tún ní kó bá yín ta years to come ẹ pè Danabis sórí +234 70 444 33316. Àwọn èèyàn lẹ́gbọ́ tó ń dúpẹ́ yẹn àwọn èèyàn pè lórí platform mi tí wọ́n ń dúpẹ́ Danabis Homes and Properties ẹ pè wọ́n láti bá wọn dòwò pọ̀ fún ilẹ̀ tó ń tà ní Treasure Estate wọn tó wà ní Mòwe èyí tó wà ní Ìbẹ̀jú Lẹ́kì èyí tó wà ní Ìbàdàn gbogbo ẹ̀ èyí tó wà ní Express tó wà ní ẹgbẹ́ school tí mò ń sọ yìí
kí lorúkọ school yìí lọ́nà Ìbàdàn yìí ó sì wà ńbẹ̀ tó sì ń tà ẹ lọ bá wọn dòwò pọ̀ nọ́mbà wọn ni +234 7044433316 iléeṣẹ́ Danabit. Mo tún wá fẹ́ play nǹkan kan fún yín fún gbogbo ẹ̀yin opó iléeṣẹ́ global money transfer gbogbo ẹ̀yin tẹ́ bá ń transfer owó láti ibikíbi tẹ́ ẹ bá wà tẹ́ ẹ bá ti fẹ́ transfer owó global money transfer ẹ dẹ̀ lè download app wọn Gmot lórúkọ app wọn global money transfer òun náà ni +447483384584 +447483384584 Gmot lórúkọ app wọn lórí Apple Store àbí Play Store àbí kẹ́pù wọn sórí +4483384584 kẹ́pù wọn sí orí ibẹ̀. Ẹ jẹ́ kí n wá play voice note kan fún yín. Kí ni mo fi save voice note yìí náà o? Ẹni sùúrù o. Okay ni. Gbogbo ẹ̀yin tí ẹ jẹ́ opó àti gbogbo ẹ̀yin obìnrin tí ẹ rò bóyá ẹ ti dàgbà pé àwọn ọmọ kékeré ò lè dóyin, ẹ jẹ́ kí n play ẹ̀ fún yín. Ẹ káàárọ̀ àti yínká. Àdẹ̀kù ọdún tuntun yìí, ọdún yìí á tù wá lára lórúkọ Jésù. Ọgbọ́n àti òye Ọlọ́run tí Ọlọ́run fún yín á túbọ̀ máa tẹ̀síwájú. Ẹ ò ní kú fún ọ̀tá yọ̀, ọ̀tá ò dẹ̀ ní yọ̀ yín. Ipá ọ̀tá ò ní ká yín, bẹ́ẹ̀ kò ní ká àwọn ọmọ yín. Ìmọ̀ ọ̀tá ò ní ṣẹ́ lórí ayé yín, kò dẹ̀ ní ṣẹ́ lórí ẹbí yín lórúkọ Jésù. Àti yínká, program kan ni mo wò, ẹ ti ṣe program yẹn dàpọ̀ ti ṣe díẹ̀. Tẹ́ sọ̀rọ̀ nípa àwọn tó wà nínú ìgbèkùn pé Bíbélì sọ wípé Ọlọ́run sọ wípé ìyàwó kan má fẹ́ ìyàwó mi. Lóòótọ́ ni, ẹ wò, mo kàn fẹ́ ṣe eléyìí pẹ̀lú yín secretly ni. Ó ní woman tó jẹ́ pé wọ́n àtọkọ ẹ̀ marry over 20 something years, and then ọkọ ẹ̀ ti filẹ̀, ó ti lọ. But torí pé o gbúdọ̀ fẹ́ ọkọ mi nígbà tí ọkọ ẹ̀ bá sì wà láàyè, ẹjọ́ ṣé arábìnrin máa lọ pa ọkọ ẹ̀ kó tó lọ́kọ míì ni? Ẹni tí mò ń sọ yìí sìn, she's over 50 tó sì jókòó láì ní ọkọ, láì ní man friend, kò sí okó, kò sí anything. Ìgbà wo la fẹ́ tó tanra wa dà? Ìyẹn number one. Àfikọ́ lọ ń ṣàánú wa. Number two, èmi ẹjọ́ àti yínká, mo fẹ́ kí ẹ bá sọ̀rọ̀ lórí prógámù, ẹ bá ṣe prógámù kan nípa ẹ ti ṣe nípa ti àwọn àgbàlagbà, ẹ sọ nípa àgbàlagbà over 70 tó bá ọmọbìnrin tẹkọ náà tí wọn papọ̀, àti tó sọ pé ó máa yẹn mọ̀ bòódó dáadáa. Torí ẹ mọ̀ pé àwa Yorùbá ìgbàgbọ́ wa ní wípé ọ̀dọ́ tó bá ń dó àgbàlagbà bí ó ní infection àti wípé nǹkan tó máa bóyá ó máa ní nǹkan kan tó máa ń ṣẹlẹ̀ sí irú ọ̀dọ́ bẹ́ẹ̀. Ẹ jọ̀ọ́, ṣé tí èèyàn bá ń dó àgbàlagbà, ká sọ pé ọmọ bíi 40 tó ń dó ìyá 55, ṣé ẹ̀ṣẹ̀ ni? Because èmi tí mò ń sọ̀rọ̀, mo ti máa bá yín sọ̀rọ̀ dáadáa tẹ́lẹ̀. I'm 40 plus now, but ìyá tí mò ń dó yìí, she's 55. Bó dẹ̀ ṣe jẹ́ 55 yìí, tí a bá jọ wà lórí bed pé à ń dóra wa lọ́wọ́, ẹ ò lè mọ̀ pé 55 ni. Mi kì í ṣalágbèrè ènìyàn, ṣùgbọ́n mo sọ fún yín time with that number wípé ìyàwó mi ò fún mi lóbòdó déédéé. Ìgbà tó gbòòrò bá wùn mí fẹ́ dógbò wàhálà ni. Nígbà tí n bá jáde láàárọ̀ tí máa wọlé lálẹ́, dídóra wa wàhálà ni. Ó ti rẹ̀ mí, ó ti ṣe kíní kan. Ìgbà wo mi ò, it is well, Ọlọ́run á ṣàṣàánú. But nígbà tí mo bá ń sọ̀rọ̀ nígbà yẹn pé ẹ ò reply mi, but later mo wá find ìyá kan online náà láti pàdé. Láti ìgbà tí màá ti ìyá ti ń dóra,
ẹ wo mi ò ever regret pé mo pàdé ìyá yẹn o. Mo ti ń dóbò mo ti ń dóbìnrin máa tóbìnrin ti ń ní nǹkan papọ̀ but ìyá yìí she is number one to me. So nígbà tí mo dẹ̀ wá gbọ́ táwọn èèyàn sẹ̀ sọ wípé kò dáa ó máa ń ní ìfẹ́ sùn àbí ìyá tó bá ti wọ menopause obìnrin tí ò ṣe nǹkan oṣù mọ́ tí wọ́n bá ń do ó máa ń fa ìsétọ̀ ó máa ń fa kíní kan. So mo fẹ́ kẹ́ bá wa ṣàlàyé ẹ̀. God bless you ma. Ọgbọ́n àti ètò Ọlọ́run fún yín kò ní dòkú lórúkọ Jésù. Ọlọ́run á túbọ̀ máa mú yín tẹ́. ẹ wá gbọ́ for the opting time kò sí nǹkan tó jẹ́ bẹ́ẹ̀ gbogbo ẹ̀yin 40+ ẹ máa bá wa dú àwọn ìyá tó ti wọ menopause yẹn wọ́n nídìí yín tóbìnrin bá ti wọ menopause tí ẹ̀jẹ̀ ò ṣẹlẹ̀ mọ́ nídìí ẹ̀ oríṣiríṣi nǹkan ló máa ń setting àwọn ìyá yẹn nídìí yín kò sí nǹkan tó jẹ́ pé obìnrin ti wọ menopause wọn ò lè do kò sí nǹkan tó jẹ́ pé ìyá 55 ò lè do ẹni tó wà below 50 àbí kò lè do from 45 ẹni tó bá lágbára náà ló lè do wọn tó lè gbọ́n wọn dáadáa nítorí pé nígbà tóbìnrin bá ti wọ menopause in tó lè máa fi gbéra náà ní okó so obìnrin ti wọ menopause wọn ò lè do wọn máa rárùn bẹ́ẹ̀ irọ́ ni gbogbo ẹ̀yin bọ̀dá 40 something plus ẹ̀yin from 39 to 40 something plus ẹ máa bá wa dó àwọn ìyá yẹn dáadáa ẹ má sá fún wọn wọ́n nídìí yín kò sí nǹkan tó jọ torí gbogbo ìgbà yẹn gbogbo wall lining yẹn ó ti fall apart okó ló nídìí láti máa fi rejuvenate ara ẹ okó àtọ̀ ó nídìí láti máa gba àtọ̀ sínú òbò ẹ lóòrèkóòrè so tí gbogbo èèyàn bá sọ wípé ìyá 50 something torí pé ó ti wọ menopause ní dó wọn kò sí nǹkan tó jọ ẹ̀yin 40+ gan tí egungun sì wà lára yín àbí ẹ̀yin 50+ tẹ́ ẹ̀ ti fi sìgá àti ọtí ba ìgbésí ayé ara yín jẹ́ tí wọ́n sì ń pèsè foko yín tó ko yín sì ń jẹ ẹ̀yin lẹ máa bá wa dó àwọn ìyá tó ti wọ menopause yẹn àwọn ìyá tó ti wọ menopause yẹn wọ́n dàbí ìgbà tẹ́ pé wọ́n ti padà di ìgbà tí wọ́n ti ṣe nǹkan oṣù rárá ni so tẹ́ bá rí àwọn ìyá tó ti wọ menopause tí wọ́n rò kó dó dáadáa òbò wọn máa ń wáyín ṣá ni òbò wọn máa ń ugly òbò wọn máa ń hun jọ bí ìgbà téèyàn bá fi dóòpù téèyàn fi shampoo bóra bẹ́ẹ̀ ni òbò wọn ṣe máa ń rí òbò wọn máa ń ugly kò kí ń fine rárá nítorí pé nǹkan tó ń jẹ́ kí òbò wọn tó ń fi nutrient tó ń kí nǹkan tó ń circulate nínú òbò wọn ó ti kúrò wọn ò ṣe nǹkan oṣù wọn produce egg kò sí nǹkan kan ẹ̀yin 40+ yẹn àwọn ìyá tó ti wọ menopause yẹn nídìí yín ju àwọn ọmọ kéékèèké tẹ́ ń do lọ àwọn ọmọ kéékèèké ní alternative tí wọ́n bá rí ọkàn do wọn á tún rẹ́ lómi ìdò bá àwọn ìyá tó ti wọ menopause tán ti dàgbà yẹn tán bá ní pé wọ́n lọ ń kẹnu àwọn yẹn gangan ni kó dẹ́do kó wúlò fún jù torí àwọn tó máa ṣe wọ́n lóore òun lẹ́yìn 40+ ẹ̀rù á dẹ̀ máa bà wọ́n nítorí nǹkan tí society máa sọ àyà wọn á máa já nítorí nǹkan tí society máa sọ tí ò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ so àmọ́ láwọn ìyá yẹn lọ́wọ́ tó jẹ́ pé nínú ọdún yìí honestly àwọn náà fún mi lẹ́bùn jù ní àwọn tó rí àwọn ìyá tó ti pawọ́ lé 57 tó ń rí àwọn bíi age 45 lọ́wọ́ mi olódùmarè woman yẹn lóun máa wora òun báyìí òun á tún wò pé ṣé òun lọ́lọ́run ṣe yìí fún ó ní tí bọ̀bọ́ yẹn bá gbé ọmú sẹ́nu tó bá mu ọmú òun tán ó lára òun máa ń jí pépé ni ó ní tó bá mú ìdí òun ó ní bó ṣe máa ń ga òun rè pé tó bá dóhun tán báyìí tóun bá délé ó ní òun àtúmọ̀ òun á dẹ̀ dá dúró nínú mírọ̀ òun á dẹ̀ máa rẹ́rìn ó lóun á dẹ̀ máa rẹ́rìn ni àwọn ìyá yẹn ló fún mi ní nǹkan jù nínú ọdún so kò sí nǹkan tó jọ pé ọkùnrin máa kárùn tó bá ń dó ẹni tó ti wọ menopause kò sí nǹkan tó báàdì tí 45 bá dó 55 kò sí nǹkan tó báàdì ń bẹ̀ 40-55 tẹ̀fẹ̀ kọ̀ tẹ́lẹ̀ ṣebí wàá sọ wípé o ò fẹ́ fọ́kọ mọ́ o nídìí ẹni tó máa sáfìsì òbò ẹ lóòrèkóòrè o nídìí ẹni tó máa dá nutrient padà wá sí òbò ẹ torí pé òbò àwọn tó ti wọ menopause máa ń wáyín ṣá ni tí wọn ò bá rókódó òbò wọn máa ń jọ báyìí bí ìgbà tó bá ẹ̀ ń bá mọ̀ òkú tó wá lọ gbé jáde tí gbogbo ara ẹ̀ ti ń jọ òbò wọn ò kí ń fine òbò wọn máa ugly ni àwọn ẹ̀yin tẹ́ ẹ wà ní 45 ẹ jọ̀ọ́ ẹ máa bá wa dó àwọn ìyá 55 above ẹ máa bá wa dó wọn dáadáa ẹ̀yin tí agbára sì wà lọ́wọ́ yín tẹ́ ṣe lè dóbò dáadáa ìfà ẹ lè dó mí gan kí ẹ̀rù bá àwọn àlejò òbú ẹ̀ kàn fìbẹ̀rù jáde níbi kọ́ lọ fún wọn kí ẹ̀jẹ̀ kí wọ́n padà rí píríọ̀dù wọn bó tiẹ̀ jẹ́ lẹ́ẹ̀kan nígbà tí ẹ bá dó obìnrin tó padà rí píríọ̀dù ẹ̀ wọ́n ní àáfàá sọ̀rọ̀ tó òjò kù ó lọ́lọ́ ń ṣá mi sàdúrà òun nìyẹn àdúrà gbà pé okó yẹn débẹ̀ ni
so ẹ̀yin ìyá tẹ́ ti wọ 55 60 ẹ má tanra yín jẹ àwọn tó lè do yín dáadáa lẹ need kò dẹ̀ sí nǹkan tó ń jẹ́ pé ẹ̀yin tẹ́ dẹ̀ wà nílé ọkọ kò sí nǹkan tó jẹ́ ìgbà tẹ́ ẹ̀ bá dóko gan lẹ máa rí àrùn torí mi ò mọ bí tẹ́ ti ń gbọ́ pé mo ti wọ menopause wọ́n ní tó bá dó mi wọ́n máa lárùn bó lẹ ti gbọ́ tẹ́ ẹ̀ bá dóko gan lẹ máa rí wàhálà lẹ máa rárùn ẹ nídìí kó máa fún yín ní kó máa fi àtọ̀ yẹn tiẹ̀ nídìí ẹ̀ àsìkò yẹn gan ló yẹ kí ọkọ kó máa ta àtọ̀ fún yín nítorí ẹ nídìí àtọ̀ yẹn fún skin yín nígbà tí skin yín bá ti bẹ̀rẹ̀ sí ní hun jọ ẹ nídìí àtọ̀ yẹn láti jẹ́ kí gbogbo wọ́ọ̀lù òbó yín kó gba ìtura kó wà friendly kínú ẹ̀ dùn ẹ rí pé téèyàn bá ti wọ 50 tó ti wọ menopause òbó ẹ máa ń sábà dry so ẹ nídìí okó lóòrèkóòrè ẹ nídìí okó lóòrèkóòrè ẹ dẹ̀ nídìí okó tó sì ní kìmí àwọn okó tó sì yan Ọlọ́run lógo ẹ nídìí okó tó ń sunkún ẹ nídìí okó tó ń dẹnu kọlẹ̀ ẹ nídìí okó tí sìgá àti ọtí ti bà láyé jẹ́ àwọn okó tó jẹ́ wípé tó bá peṣẹ́ fún bó ṣe ń pè ló ń jẹ́ àwọn okó tó yẹ pé tó bá sọhùn sí báyìí ó máa dáhùn àwọn okó tí wọ́n yin Olódùmarè òun lẹ need àwọn okó tó sì dúró kò ń ṣe àwọn okó tó ti dorí kọlẹ̀ bí ìdòwò nítorí pé already ẹ ti wọ menopause ẹ need nǹkan tó máa jẹ́ kí òbó yín kó wà renewed ẹni tó bá dẹ̀ ń doyin náà tó ń doyin dáadáa kò sí nǹkan tó bá dì tẹ́ ẹ bá tọ́jú ẹ̀ torí àwọn okó tó le yẹn àwọn okó tó ní agbára ò common wọ́n wà few ni wọ́n so tẹ́ bá dàdà rí ọkùnrin àbí àwọn bí abi 45 and below tó ń doyin dáadáa mi ní wọn ò ní tọ́jú ẹ̀yin náà láti máa tọ́jú wọn pẹ̀lú oúnjẹ tó dáa torí nǹkan tí ẹyẹ bá jẹ òun ló máa gbé fò ní tó bá okunnú lèèyàn fi ń gbé tìta béèyàn bá fẹ́ wá dú ẹ kẹ́ tó dóra yìí wàá ṣe pepper soup wàá mú yogurt wàá fún á mú dáadáa wàá bó jẹ́ oúnjẹ gidi wàá sọ oúnjẹ gidi tó máa fi ní kìmí ó bá dẹ̀ ti dú ẹ tán tó ti dú ẹ bí ẹ̀ẹ̀mejì náà wàá tún ṣe nǹkan wàá jẹ́ kó jẹun dáadáa ẹ má àwọn okó alálùbáríkà ẹ ṣe adé princess àwọn okó téèyàn máa dó tẹ́ pé bó bá tiẹ̀ kú gan á bọ́ lọ́hùn-ún lé ẹ má kò ń ṣe àwọn okó ràndànràndàn àwọn okó rìndìnrìndì kò ń ṣe àwọn okó tọ́ṣẹ̀ máa gbéjó kó tó jó àwọn okó tẹ́pẹ́ tó bá tàka tí obìnrin bá tàka sẹ́gbẹ̀ẹ́ lásán ó máa dìde níbi tó wà ní. then ìyẹn gbọ́ tìjà ojókòó fún ẹ̀yin tẹ́ ti wọ menopause àtẹ̀yìn 50+ nìyẹn ẹ má jẹ́ kéèyàn kankan tọ̀ yín pé àrùn kan wà ńbẹ̀ ẹ má dẹ̀ ẹ kó ìtìjú kúrò pé ó kéré sí mi tó bá kéré sí ẹ okó ẹ ò kéré sí ẹ okó ọmọ 35 fún mi gan ó máa tóbi débi wípé wàá máa wò pé nbo lọ́lọ́run ti ṣẹ̀dá okó yìí àtagbára tó máa wà lára ẹ̀ so ìyẹn gbọ́ tìta ojókòó ṣé wá rí ẹ̀yin opó ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run tí èèyàn bá kú téèyàn kan bá kú life àwọn kan ò gbúdọ̀ wà stagnant tí èèyàn kan bá kú oníkálùkù ló mọ bó ṣe ń mourn bó dẹ̀ ṣe ń grieve tí èèyàn kan bá kú kò mí wípé life àwọn tí ò tí kú láti wà stagnant àbí life àwọn tí ò tí kú kò ní láti wà kò gbúdọ̀ sí dynamism mọ́ ń bẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ the fact pé èèyàn kan ti kú tó ti mọ̀ nẹ̀ ìyẹn ò mí pé kí life ẹ má wà continue torí pé ìwọ́gọ̀ ò mọ̀gbà tí ìwọ́gọ̀ máa kú ò mọ̀gbà tí ìwọ́gọ̀ kan so téèyàn kan bá kú bóyá ẹ kú bóyá ẹ wá ní pé bóyá bó ṣe mọ̀ ní bí ṣe mọ̀ ní kò yẹ kó ṣe bẹ́ẹ̀ irọ́ torí pé bí gan mọ́jọ́ tó kọ let's assume pé èèyàn kan kú ní January nsìn wọ́n máa sin ní April bóyá àwọn tó mọ̀ nẹ̀ nínú wọn gan máa kú ní a day after tó bá sin onítọ̀hún kẹ wá ní kán máa mọ̀ títí di April kẹ wá sin òkú tán ní April kán wá kú níjọ́ kejì ta ló rọ̀bù èèyàn kan of the life ẹni ẹ ti jẹ́ kí ikú ẹni tó kú yẹn kó kú kó rọ̀bù ẹlòmíì nínú life ẹ̀ tíyàn bá ti kú bá ṣe mọ̀ nèèyàn ó yàtọ̀ síra wọn tó bá ti mọ̀ nẹ̀ níwọ̀nba tẹ̀ ti mọ̀ nẹ̀ bó bá ṣe kọ sí yín life continues gbogbo wa la mọ̀ pé death is inevitable death wà inevitable so ìwọ opó tọkọ kú àbí ìwọ opó tíyàwó kú tó bá ti mọ̀ nẹ̀ bó ṣe yẹ kó mọ̀ nẹ̀ má mọ̀ nẹ̀ bí ìgbà tá a bá ní pé ikú yẹn ṣèṣì àbí kò yẹ kó kú ẹ má mọ̀ nèèyàn bí ìgbà tá a bá ní pé ìwọ gọgọ tó mọ̀ nèèyàn ò ní kú ńjọ́ kan no ẹ mọ̀ nèèyàn bẹ́ni wípé bẹ́ni tó gbàgbọ́ tó dẹ̀ mọ̀ wípé kinní náà máa kan èmi náà níjọ́ kan
pé well òun ti parí iṣẹ́ tiẹ̀ láyé ni ó ń bọ̀ wá kàn mí bí yàn ṣe máa ń mọ̀nà òkú nìyẹn ẹ má mọ̀nà òkú bí ìgbà bàbá ni òkú yẹn ti kú o kò wáyé ṣe mọ́ ó dẹ̀ fàyè sílẹ̀ wáyé tó ṣe kú nà bẹ́ni wípé ìwọ tó ń mọ̀ ní ẹ̀gan ò ní kú ẹ má jẹ́ ká máa mọ̀ ká tún máa dẹ́ṣẹ̀ bẹ́ni pé ìwọ tó ń mọ̀ ní ò ní kú ẹni tó kú ó fi kú ṣàgbà ó fi kú ṣáájú ni ẹ̀yin tẹ́ ń mọ̀ ní náà máa pàpà lọ́njọ́ kan a dẹ̀ mọ̀ pé kíní wà inevitable bẹ́ẹ̀ bá ṣe dẹ̀ lè wo oníkálukú ló ṣe lè mọ̀ tí wọ́n bá mú yẹ̀pẹ̀ tó dà sórí tó faṣọ ẹ̀yà tèmi dẹ̀ ń lọ sí patí tí mo mọ̀ bóyá patí tí mo ń lọ yẹn gan mo fi mọ̀ nẹ̀ ni bóyá tí n bá jókòó tí mi ò lọ patí tí mi ò socialize bóyá mo máa ní depression èèyàn lè máa mọ̀nà òkú kó dẹ̀ lọ sí patí kó yẹ pé bóyá kó má bàa ní depression ló ṣe lọ sí patí ìwọ dẹ̀kẹ̀rẹ́ tó lágbára láti lè mọ̀nà ẹ̀ nílé bí wọ́n ṣe fẹ́ mọ̀nà ẹ̀ nìyẹn so béèyàn bá ṣe máa mọ̀nà òkú ó yàtọ̀ síra wọn the fact wípé bóyá ìwọ mọ̀nà òkú ó da ẹrú borí ó jáde ó báyọ̀ sọ̀rọ̀ kò mí pé o nífẹ̀ẹ́ ẹni tó kú ju èmi tí mò ń lọ sí patí lọ kò mí pé o nífẹ̀ẹ́ ẹni tó kú ju èmi tí mò ń mẹ́rì lọ bó ní kálukú ṣe lè mourn bá ṣe lè grieve ó yàtọ̀ síra wa èmi lè máa lọ sí patí kọ́kọ́ mi máa lọ sí patí yẹn kó jẹ́ pé nítorí pé mo fẹ́ lọ rí àwọn èèyàn nítorí pé mo fẹ́ socialize kí ọkàn mi lè kúrò ní nǹkan tí mò ń rò ni mo ṣe ń lọ síbẹ̀ kò wá mí pé o nífẹ̀ẹ́ ẹni tó kú ju èmi tí mo wà ní patí lọ bó ní kálukú bá ṣe lè mourn ó yàtọ̀ so ẹni tí ọkọ ẹ̀ kú tó mourn ọkọ ẹ̀ tó dẹ̀ lọ dóko after some time kò mí pé kò nífẹ̀ẹ́ ọkọ ẹ̀ kí ló lè ṣe sẹ́ni tó ti kú ṣóun náà ò ní kú ni kí la lè ṣe sí kò sí nǹkan tá lè ṣe sí it's inevitable we are all going to die a kò máa take turn wa ni ẹni tó bá dẹ̀ ti take turn ẹ̀ good luck ó ti lọ nìyẹn ẹlòmíì náà máa ìwọ tó ń mọ̀ nẹ̀ àbí ìwọ tó ń sunkún mímọ̀ tó ń mọ̀ nìyẹn kò mí pé kí ikú yẹn spare ẹ nígbà tó bá dé kò mí pé kó spare ẹ nígbà tó bá dé bá ṣe lè mourn èèyàn ó yàtọ̀ síra wa so ẹ̀yin opó life yín òun láti wà stagnant nítorí pé ọkọ yín ti kú life yín ò gbúdọ̀ wà stagnant nítorí pé ọkọ yín ti kú ẹ̀yin èèyàn tẹ́ bá léèyàn tó kú life others ò gbúdọ̀ wà stagnant nítorí pé èèyàn kan ti kú bá ṣe lè mourn ó yàtọ̀ síra wọn the fact pé ìwọ mourn tó bá ní pé okay èèyàn kan lọ sí party ìwọ wà nílé ìwọ náà day to day activities ìwọ náà ṣe put ẹ on hold tó bá rí mọ̀ pé o fẹ́ mourn ìwọ náà ṣe put day to day activities on hold tó bóyá torí pé èèyàn kan lọ sí party àbẹ́yàn kan socialize kó mì pé kò mourn ìwọ tó ń lọ ibiṣẹ́ má lọ sí ibiṣẹ́ mọ́ tó bá mọ̀ pé o fẹ́ mourn ìwọ tó ń lọ síbi orin má lọ síbi orin mọ́ tó bá mọ̀ pé o fẹ́ mourn put life ẹ náà on hold tí ẹ bá accuse èèyàn kan pé èèyàn kan ṣe kinní kan ìwọ náà put life ẹ on hold tẹ́ bá ní pé èèyàn kan lọ dóko àbí èèyàn kan ó dóko nítorí pé ọkọ ẹ ti kú kò yẹ kó dóko kò yẹ kó fọkọ mi ẹ̀yin family ọkọ tó kú náà ẹ̀yin náà ẹ má lọ sí day to day activities yín ẹ̀yin náà ẹ put life yín on hold nítorí pé ọkọ èèyàn kan ti kú life must continue we all know that death is inevitable we know that it will come àkọmọgbà tó máa dé ni your life must not be on hold nítorí pé ọkọ ẹ kú your life must not be stagnant nítorí pé ìyàwó ẹ kú your life must not be on hold nítorí pé ọ̀rẹ́ ẹ kú life continues the fact wípé ìwọ lọ fẹ́ ọkọ a year after tọkọ ẹ kú èèyàn kan decide láti fẹ́ ọkọ 10 years after kò mí pé ẹni tó fẹ́ ọkọ 10 years after yẹn kò mí wípé bóyá òun ló grieve jù àbó òun ló mọ̀ jù àbó òun ló nífẹ̀ẹ́ ọkọ ẹ̀ jù Ọlọ́run nìkan ló mọ ọkàn the fact pé ìwọ jókòó sílé nígbà tọ́rẹ́ ẹ kú the fact pé wo socialize o lọ sí party nígbà tọ́rẹ́ ẹ kú àbáwọn kan lọ sí party àbáwọn kan socialize kò mí pé o nífẹ̀ẹ́ ẹni tí ó socialize kò mí pé o nífẹ̀ẹ́ ẹni tó kú ju ẹni tó socialize lọ bóníkálukú ṣe ń mourn ó yàtọ̀tọ̀ bóníkálukú ṣe ń grieve ó yàtọ̀tọ̀ ó yàtọ̀tọ̀ and the fact pé èèyàn kan kú kò mí pé kí life others wà on hold àbí kó wà stagnant àbí kó má ní dynamism nínú life ẹlòmíì so gbogbo ẹ̀yin opó tí ọkọ yìí ti kú ẹ lọ wá nǹkan ṣe your life must not be
stagnant. Your life there must be dynamism. Your life must not koko one old because in your kotiku, you know now ìwọ náà máa kú anyways. Ìwọ náà mọ̀ pé ìwọ náà máa kú. Gbogbo wa la mọ̀ pé máa kú. So tí èèyàn kan bá kú ní ọ̀túnla, tó dé àbí tí èèyàn kan bá kú ní èní, tó dé máa sí ní end of the month. Tí n bá àbí tó máa sí ní end of next month. So mọ̀ bóyá ẹni tó máa sí ní end of next month yẹn bóyá the next day ní ẹlòmíì ní ẹni tí tó fẹ́ mọ̀ ní ẹ máa kú. So kó wá mú life stagnant till that time. Kó wá sí onítọ̀hún tán, kó wá dijọ́ kejì kó náà kú. Ta ló lose? Tá bá máa mourn ìwọ̀nba, ẹ jẹ́ ká mourn níwọ̀nba. Ẹ má jẹ́ ká mourn bíi pé ẹni tó kú yẹn ó ṣèṣì kú ni, àbí ẹni tó kú yẹn kò yẹ kó kú nítorí pé gbogbo àwa tó kù máa gbé láyé. Gbogbo wa kọ́ la máa gbé, gbogbo wa la máa kú. Ó kọ̀ jọ̀tọ̀ọ̀tọ̀ ni. Ẹ má jẹ́ ká tún mourn ká tún máa dẹ́ṣẹ̀, ká agree ká máa dẹ́ṣẹ̀. Àbáṣe mourn ó yàtọ̀ síra wọn. Èmi lè mourn kí n lọ party, kí n fi pa depression, kí n fẹ́ fi gbé kúrò lára mi. Kí wọ́n dẹ̀ lè mourn nínú ilé kò mí pé ó like onítọ̀hún jù mí lọ. So gbogbo ẹ̀yin opó tẹ́ tí mọ̀ bẹ́ẹ̀ ṣe máa fọ́kọ, ẹ má bọ̀ lórí ṣàbàríkòlò. Lénìí mo máa ṣe ṣàbàríkòlò nírọ̀lẹ́ yìí. Gbogbo ẹ̀yin 50 and above tẹ́ ti wọ menopause, ẹ nídìí oko, ẹ nídìí ẹni tó máa bá yín forí jálé agbọ̀n yín. Eléyìí ni Aunty Yinka, please, what is your take on the use of Dido? My take ni wípé kò sí àǹfààní tí Dido fẹ́ ṣe fún ẹ, kò lè dàbí oko. Kò sí àǹfààní tó fẹ́ ṣe fún ẹ ju pé kókò bẹ́ẹ̀, it's as good as pé òun masturbate kókò bẹ́ẹ̀ fi kíní bẹ́ẹ̀ ni pé òun fi giri o, òun fi giri òbò ni. Kò sí àǹfààní kankan tó fẹ́ ṣe fún ẹ. Kò sí. Torí pé àní wípé kí ẹ má dò yín, kókò ra fi oko sínú òbò, kán dẹ̀ ra sùn lẹ́yìn lórí kókó máa mí nínú òbò yín lásán. Kí oko yẹn máa mí, kó má move. Kọkùnrin kó ra lie down, kó dẹ̀ fokó sínú òbò ẹ kókó máa mí lásán. Ó ní nǹkan tó ń ṣe lára. Ó ní nǹkan tó ń ṣe ní ara. Dildo kò sí nǹkan tó fẹ́ ṣe lára ẹ, kò sóre kankan tó fẹ́ rí ńbẹ̀ ju wípé kókò feel pé bóyá nǹkan wo òbò ẹ ó ń jáde. Mi ní kéèyàn má lò, but má rí láìlè 100%. Má fi pé ó replace oko. Téèyàn kan bá sọ fún ẹ pé Dildo replace oko, irọ́ ni, kò replace ẹ. Ọwọ́ kí ọkùnrin fọwọ́ tẹ ọmú ẹ, kó gbé ọmú ẹ sẹ́nu. Dildo lè ro okó ẹ kí ẹ̀jẹ̀ rọ́sẹ̀, kó gbé ọmú ẹ sẹ́nu, kó jẹ́ ọkùnrin tó mọ ọmú mu dáadáa. Nígbà tó bá ti mú ìwọ yọ ẹnu ẹ kúrò ńbẹ̀ kó wo orí ọmú yẹn, wàá rí pé á dàbí dark blue. Ẹ̀jẹ̀ ti rọ́ síbẹ̀ nìyẹn. That means wípé ó ti wà rose. That means wípé nǹkan kan ṣiṣẹ́ lára ẹ. Tó bá mu ọmú ẹ tán, tí ẹnu ọkùnrin yẹn kúrò ńbẹ̀ kó fúnra rẹ̀ wo ibi areola ọmú ẹ, ibi kíní tó surround ọmú ẹ àtòrí ọmú ẹ kó wo fúnra rẹ̀, wàá rí pé ẹ̀jẹ̀ ti rọ́ síbẹ̀. That means pé ọpọlọ ẹ ó ti bá ara ẹ ṣiṣẹ́. Ọpọlọ ẹ ti fún ara ẹ ní signal pé oko ti dé. Ọpọlọ ẹ ti fún ara ẹ ní signal pé ẹni tó ń touch ẹ ti dé. Oko ti dé. At that time, àwọn hormones ara ẹ ti ń wà triggered. Àwọn bond hormone, ìwọ tó bá fẹ́ kọkùnrin nífẹ̀ẹ́, tó bá fẹ́ kífẹ́ wà láàrin yín, time tó máa get bond hormone which is oxytocin, time yẹn nìyẹn. Àwọn time tó máa get dopamine, àwọn active hormones, time yẹn nìyẹn. So tó bá lo Dido àbí òun lo sex toys, kò sí nǹkan kan tí àwọn yẹn lè ṣe fún ẹ, wọn ò lè trigger anything. Tó bá dẹ̀ trigger oxytocin gan, ta ló fẹ́ oxytocin mọ́? Ta ló fẹ́ bond mọ́? Ṣó fẹ́ bond pẹ̀lú Dido ni? So téèyàn kan bá sọ fún ẹ pé mi ní kò dáa, bẹ́ẹ̀ o lè fi wé oko láyéláyé, kò lè represent oko. Ó kò lè bóyá tí ọkọ ẹ ò bá sí nílé. Ẹ̀yin tẹ́ ẹ bá tí ní ọkọ àbí tẹ́ ẹ bá ní partner, ẹ kọ́kọ́ lọ wá partner kẹ́ tó wá ra Dildo láti substitute tí ọkọ ò bá sí nílé. Tẹ́ ẹ bá ti lọ gbọ́kànlé Dido kẹ́ tó ní partner, ayé yín ti ń farabalẹ̀ bàjẹ́ díẹ̀díẹ̀. Kọ́kọ́ lọ wá partner kó wá ra Dildo kó wá fi kún. Kọ́kọ́ lọ wá partner kó wá ra sex toys kó wá fi kún. Tó jẹ́ pé nígbà míì gan partner ẹ á jókòó wá fi ara nǹkan tá fi ń bá ọkùnrin ṣeré tó kó ọkùnrin fi ń le ara ẹ̀ làwọn kinní yẹn wà. Bẹ́ẹ̀ má gbọ́kànlé pé èyí mi ní partner ṣàbá mi send Dildo, ayé ẹ̀ ti ń farabalẹ̀ bàjẹ́ díẹ̀díẹ̀. Dildo máa wà substitute tí ọkọ ẹ̀ ò bá sí nílé, tó bá travel tó dẹ̀ ń feel tẹ́lẹ̀ jọ máa fi ṣeré.
àti toys but wípé bóyá o ní partner o lọ ní dídò ayé ẹ̀ tí ń bàjẹ́ bọ̀ díẹ̀ kó lè dàbí ó yàtọ̀ síra wọn àwọn hormones kan máa ń wà trigger tó bá fọwọ́ mú òbò ẹ tó bá mú òbò àbí tó fọwọ́ kan òbò ẹ ìwọ lọ kó lọ fi mirror kó tó bẹ̀rẹ̀ sí ní fi ọwọ́ kan òbò ẹ àfi after tó bá fi ọwọ́ kan òbò ẹ lọ wo mirror kó wo bí òbò yẹn ṣe máa rí tó bá lo nǹkan tó ń sọ tó fi rin òbò àti kí ọkùnrin bí ẹ ṣeré lọ wo ìyàtọ̀ tó máa wà nínú òbò ẹ tó bá wà rose nínú méjèèjì ìyẹn lẹ máa fi mọ̀ pé ìyẹn kò wà substitute tó mì pé tó bá ti ní boyfriend tó ń dù ẹ àbí tó lọ́kọ tó ń dù ẹ tó máa ń travel tí òun wà present at all times tó dẹ̀ fẹ́ ṣèranù ìyẹn ló máa need láti rarú nǹkan bá yẹn sílé bọ̀ wípé bóyá o ò léèyàn tó ń dù ẹ ó wá lọ rà á sílé onípé kinní kan téèyàn kan bá sọ fún ẹ pé oró wà ní ẹ orí burúkú ni kò sí oore kankan bẹ́ẹ̀ orí burúkú ni kò sí nǹkan kan bẹ́ẹ̀ kò sí èrè kankan tó fẹ́ gbà kí flesh oko kó máa kan flesh ẹ nínú òbò ó ní nǹkan tó ń ṣe àwọn precum tó máa ń jáde lórí oko yẹn kó tiẹ̀ jáde sí ẹ lára kó jáde sínú òbò ẹ ó ní nǹkan tó ń ṣe àfi tó bá lọ ra dídò tó yẹ pé wàá ti pump omi sí bó bá ti ń pump omi yẹn á máa pump sínú òbò ẹ kò dàbí náà tó rómi yẹn ò wúlò bí àtọ̀ ẹ mọ gbogbo nutrient ayé yìí vitamin protein potassium calcium gbogbo ẹ ló wà nínú àtọ̀ ọkùnrin tẹ́ ń rí tó ń jáde lábẹ́ wọn yẹn fún àtọ̀ ọkùnrin tó bá wà healthy tí ò ń ṣe pé bóyá ó ní infection gbogbo nǹkan oúnjẹ gbogbo nutrient ayé ló wà nínú ẹ̀ kí ni dídò fẹ́ ṣe fún ẹ kò sí oore kankan níbẹ̀ ẹ̀yin tó yẹ kẹ́ ẹni nílé ẹ̀yin tẹ́ ẹ lọ́kọ tí ọkọ yín máa ń travel tẹ́ ẹ dẹ̀ fẹ́ ṣèranù ẹ̀yin tẹ́ ẹ ní boyfriend tí boyfriend yín ò sí nítòsí tẹ́ ẹ dẹ̀ fẹ́ ṣèranù ẹ má gbọ́kànlé wípé ẹ ti ní òun wá ní òun ní help yín òun ni helper yín òun ló máa substitute dídò lè replace oko láyé kò lè replace oko láyé àǹfààní tó wà nínú oko àǹfààní àwọn nǹkan tó máa trigger àwọn even kí ọkùnrin wà lórí ẹ kó fokó sínú òbò ẹ kó kọ̀ ra lie down ó máa reduce stress ẹ hormones tó ń pè ní cortisol tó máa ń ṣiṣẹ́ fún stress ó máa wà triggered wá rí pé ara ẹ̀ á balẹ̀ gbogbo ara ẹ̀ á wálẹ̀ á tutù gbogbo gọ̀rọ̀gọ̀rọ̀ tó wà lára ẹ̀ á balẹ̀ dídò kò lè dàbí kò sí bókó náà ṣe lè kéré tó kò ń ṣẹgbẹ́ dídò so tó bá wá jẹ́ ẹni tó láì kókó ńlá o lè lọ ra size ńlá tọkọ bá dó ẹ tán tó bá fẹ́ fi pé nǹkan wọ òbò ẹ tó tóbi dáadáa o lè lò ó but ẹ má gbọ́kànlé àti wípé ó replace oko kò replace oko rárá so ẹ wá partner ó ṣe pàtàkì kẹ́ wá partner apart from that tẹ́ bá mọ̀ pé àwọn advantages tó wà nínú wípé kẹjọ sùn sẹ́gbẹ̀ẹ́ ọkùnrin lásán kó má fọwọ́ kàn ẹ́ ó ń reduce stress ó máa ń renew ara èèyàn ó máa ń renew strength èèyàn pé kí oru ọkùnrin kó tiẹ̀ kọ̀ mú ẹ lásán ọlọ́run tó dá wa níta akọtabo kò sì dá so ẹ̀yin opó life yóò gbọ́dọ̀ wà stagnant nítorí wípé ọkọ yìí ti kú àbí ìyàwó yìí ti kú life continues gbogbo wa la mọ̀ pé death is inevitable gbogbo wa là ń lọ tó ní kálukú bá dé tán ẹ̀ àjàbọ̀ tá bá ti grieve tá dẹ̀ ti mourn níwọ̀n bá ta fẹ́ mourn tó ṣe jẹ́ sí wa life for others ò gbọ́dọ̀ wà stagnant irọ́ ìwọ tó dẹ̀ mourn tó fi ẹrú kan ẹ wo Dáfídì náà ẹ wo Dáfídì kí ẹ̀yin ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin onígbàgbọ́ ṣe kí mú lóní nígbà tí ọmọ ẹ tó kú ó sunkún sọ́lọ́run lọ́rùn ó ń ṣe oríṣiríṣi ìgbà tó rí pé ọmọ ti kú kò sí nǹkan tóun lè ṣe mọ́ ó wẹ̀ ó múra ó jẹun ó ṣeré wọ́n ní akọ́mọ yín tó kú ẹ rí báyìí nígbà tọmọ yín bá tẹ̀tí wá kú wá ò lè ṣe wá ń ṣe kí ló sọ ó ní kò nǹkan tó ti lọ tó ti bàjẹ́ kò sí nǹkan tóun lè ṣe sí ó ti bàjẹ́ kò sí nǹkan tóun lè ṣe sí ẹ̀yin opó ẹ nídìí oko ẹ̀yin opó ẹ nídìí òbò tẹ́ ń dó tẹ́lẹ̀ ti kọṣẹ́ ó ti lọ bá aṣẹ̀dá oko tó ń dó yín tẹ́lẹ̀ ti kọṣẹ́ ó ti lọ bá aṣẹ̀dá ẹ nídìí míì ẹ jẹ́ kí òkú kó máa ṣàyè òkú kí ayé kó máa ṣe ayé
tẹ́ bá wà láyé ẹ ṣe bí ayé téèyàn bá ti kú tó ti kọjá lọ sí ipò òkú ó ti kọjá lọ sí ipò òkú nìyẹn. Jane Bakari ó ní partner dangerous ni tí partner bá dangerous ṣé Dido ló wá fẹ́ fi replace partner irọ́ ni. Àbí o ṣé Dido lè pẹ́ẹ̀kì ẹ ṣó lè kọ́dù lẹ láéláé ẹ nídìí oko ẹ dẹ̀ nídìí òbò a máa pàdé nírọ̀lẹ́ lórí ṣàbáríkòlò ẹ jẹ́ kí sáré play kíní fún yín kí n tó máa lọ torí tí n bá ní kí n sọ̀rọ̀ sí mo lè má ráyè ẹ jẹ́ kí n sáré play ẹ̀ fún yín. Ọkùnrin yẹn ní òun ti marry ìyàwó òun for 30. Okay. Àǹtí Yínká Kárọ̀. Ẹ gbọ́ kínní yìí o kẹ máa wo báwọn obìnrin wa ṣe wà selfish nígbà míì o. Ẹ gbọ́ ẹ jẹ́ ká máa gbọ́ ilé ìkàfi lọ. Ẹ gbọ́ o. Gbogbo wa mo ní fọlọ́fẹ́ kẹ́ gbà mí mọ̀ràn kan ni o. Ẹ máa gbọ́ o ẹ bá gbà mọ̀ràn. Mo ti wà ní marriage tó 32 years báyìí ní marriage mi àti ìyàwó mi. Àdèdè bá kankan kò sí ọ̀nà kò sí wàhálà kankan. Marriage 32 years àkọ́bí wa gan 30 years báyìí. Ọ̀pọ̀ láti gbà yẹn kò fún mi ní ààyè. Mùsùlùmí ni mí ò ń gbìyànjú láti gbé kápẹ́ méjì kò gbà mí láàyè. Nítorí fi hàn lẹ́mọ́ mi pé ọmọ ẹlẹ́gbẹ́ lòun. Kódà ìgbà tí mo tó lọ Mákà tí mo dé mo ní ẹ̀sìn mi ò faramọ́ ṣìnà kí n tó lọ tẹ́lẹ̀ mo máa ń ṣe ṣìnà dáadáa ṣùgbọ́n ìgbà tí mo ti Mákà dé láti gbàgbọ́ yí ẹ̀sìn láti má kọjá àlà Ọlọ́run mo pè jẹ́ fẹ́yàwó ní rárá òun dẹ̀ tó wà ní kì í gbélé máa lọ máa bọ̀ gbogbo gbà ní tó jẹ́ pé ó ti wá sú mi irú ẹ̀rẹ́ lè gbà mí ọmọ ẹlẹ́gbẹ́ kódà mo gbígbésẹ̀ ọ̀kan but ìyẹn mú tábàtọ̀ mẹ́mọ́ yẹn padà wá kú ìgbà ọmọ ẹlẹ́gbẹ́ ló fi máa ń dùn kòkó mọ́ mi o òbò kan náà mo ń dó láti fi 32 years ó ti sú mi mọ̀ àtẹ́ bá lè gbà mí ara sì wà ń bẹ̀ ṣùgbọ́n èyí tó jẹ́ ìyàwó mi mo ti lò gbó wọ́n fẹ́ fún mi láàyè láti jẹ́ pé kan pé méjì mi dẹ̀ ní mi fẹ́ ṣe àgbèrè mi fẹ́ ṣe ṣìnà láti má kọjá àlà Ọlọ́run ìmọ̀ràn tá a bá lè gbà mí lórí àti. Tá bá rí gbogbo àwọn ọkùnrin tó wà nínú ṣú yìí kò sí nǹkan tó ní ó lóun ò fẹ́ ṣàgbèrè òun ò fẹ́ ṣe ṣìnà mùsùlùmí lòun ó lóun dẹ̀ ti òbò kan lòun dó láti 32 years ẹ jẹ́ kó fẹ́ yàwó mi ó lóun ò fẹ́ ṣe ṣìnà òun ò fẹ́ ṣàgbèrè òun fẹ́ fẹ́ yàwó mi gbogbo ẹ̀yin ẹlẹ́lẹ́gbẹ́ ṣé ó bò wá jọ́gẹ̀dẹ̀ ni òbó jẹ́ àádùn àti ìrèké tó ń fún ẹlẹ́gbẹ́ ẹ má jẹ́ kẹ́nì kankan halẹ̀ mọ́ yín ọ̀rọ̀ ẹlẹ́gbẹ́ àbọ̀rọ̀ àjẹ́ ó kọjá òbò àtòkó ẹ gbọ́ tó ní pé ó ló ti sùn olóbò kan ti sú òun 32 years ló ń fi dóbò kan òun ti lọ sí hajj òun ti dé òun ò dẹ̀ fẹ́ ṣe ṣìnà tó bá ti lágbára láti fẹ́ lòmíì kí ló dé tí ò lè fẹ́ ìwọ obìnrin tó ti dúró tọkùnrin for 32 years náà ó yẹ kó máa gbóṣùbà ní agbára mélòó ló ní mọ́ ọ̀rẹ́dẹ̀ lẹ́ẹ̀kì sábà gbélé ọkùnrin yìí dẹ̀ lóun ò fẹ́ ṣe ṣìnà kí ló dé tẹ́ fẹ́ jẹ́ kó fẹ́ lòmíì ẹ má jẹ́ ká máa ronú ara wa nìkan gbogbo ẹ̀yin ọkùnrin tóbìnrin kan sọ pé òun ẹlẹgbẹ́ òbò kì í ṣe àádùn òbò kì í ṣe nǹkan tó fi ń àpìsí ẹlẹgbẹ́ òbò ń ṣe àádùn kò ń ṣe èrèké òbò dẹ̀ kì í ṣe oyin kò ń ṣe ṣúgà tó bá lóun ẹlẹgbẹ́ ẹ ṣe sàárà fún ìyẹn ò di oko tiyín lọ́wọ́ kó má ṣiṣẹ́ ìyẹn ò ní kẹ́yìn má dóbò míì bó bá dẹ̀ ní òun ọ̀rọ̀ òun ò gba sàárà ẹ máa wòran tiyín wọ́n ní tó bá kọjú sí ẹ kó o ta bó bá kẹ̀yìn sí ẹ kó o ta tó bá kù wọ nìkan kó tèrò ara ẹ̀ pa èèyàn lòun ò fẹ́ ṣe ṣìnà
ó lóun ti lọ sí hajj mùsùlùmí dẹ̀ ni ẹ ti marry ara yín for 32 years kí ló dé tó lè jẹ́ kó fẹ́ yàwó mi ìwọ dẹ̀kẹ̀rẹ́ ò kí ń gbélé ṣé ńgbà ẹ má jẹ́ ká wà selfish ńgbà tó ò kí ń gbélé tí okó ẹ bá le tí ò dẹ̀ fẹ́ ṣe ṣìnà kó lọ dóbìnrin mi ṣé kó tìtorí tiẹ̀ kó bẹ̀rẹ̀ sí ni máa dẹ́ṣẹ̀ ó wá halẹ̀ mọ́ ìmí àti ẹ̀ ní ọkọ labroad a wà ní Nàìjíríà a máa sọ pé tó o bá dóbò mi a máa ṣépè ẹlẹ́dàá ó lẹ́lẹ́dàá tó máa jẹ àdàbí tí okó ọkùnrin yẹn ò bá le tóbìnrin kan bá ń fi ẹlẹ́dàá ṣépè fún yín ẹ̀yin ẹ máa pe àdàbí pé àdàbí tó bá jẹ́ ìwọ ni Ọlọ́run tó mú okó abẹ́ ẹ le àdàbí tó bá jẹ́ pé ìwọ ni Ọlọ́run tó dá okó àdàbí tí okó ẹ ò bá le tó jẹ́ pé ìwọ lo induce ẹ̀ tó bá jẹ́ pé fúnra rẹ̀ lókó ẹ le àdàbí ẹ ò lè ṣiṣẹ́ lórí ẹ torí Ọlọ́run ní agbára pé kókó ẹ̀rọ kó má le tí obìnrin kan bá ti ń pe àdàbí fún ẹ ìwọ náà máa dá padà fún pé àdàbí tí okó ẹ ò bá ti le àdàbí tó bá jẹ́ pé ìwọ ni Ọlọ́run tó dá okó àdàbí tó bá jẹ́ pé àṣẹ ni okó fi ń le tí ò bá ṣe pé àṣẹ Ọlọ́run ni okó fi ń le gbogbo ẹ̀yin tẹ́ ń pe àdàbí òbò fún ọkùnrin àdàbí yẹn ò ṣiṣẹ́ ẹ bá ti ń dà fún wọn máa sọ pé àdàbí tí okó abẹ́ mi ò bá le àdàbí tó bá jẹ́ pé èmi ni mo ní àṣẹ tí okó fi ń le àdàbí tí Ọlọ́run tó mú okó mi le ò bá ní agbára láti sọ wípé kí okó yìí má le ṣùgbọ́n tí okó yẹn gba agbára tó le tó bá jẹ́ bẹ́ẹ̀ ni àdàbí ẹ̀ ò lè ṣiṣẹ́ lórí okó ọ̀rọ̀ okó kọjá ọ̀rọ̀ àdàbí ọ̀rọ̀ okó kọjá ọ̀rọ̀ àjọjìyà ni ò gbúdọ̀ dóbò míì kò sí nǹkan tó jọ ẹni tó bá tẹ ẹni tí ìyàwó ẹ̀ tọrọ ẹ̀ bá gba sàrà ẹ bọ́ sọ́jà olóòṣà kẹ́ lọ ra ìrèké kẹ́ ra dùn àtọyìn àti ṣúgà àti iyọ̀ kẹ́ fi ṣe sàrà ẹlẹgbẹ́ fún kọ́ fi ṣe sàrà ẹlẹgbẹ́ fún ẹ̀yàn kan má wá fún yín ní kó bá sọ fún yín pé kí ló kan ọ̀rọ̀ ẹlẹgbẹ́ pẹ̀lú ọ̀rọ̀ okó le kí ló kan ọ̀rọ̀ ẹlẹgbẹ́ pẹ̀lú ọ̀rọ̀ òbó le kí ló kan ọ̀rọ̀ ẹlẹgbẹ́ pẹ̀lú ọ̀rọ̀ ọkùnrin rọ́yàn ó rọ́mú orí dì í àwọn ìdí kan wà àwọn ìdí tó máa ń tú ọjọ́ ayé èèyàn ṣe àwọn ìdí alálùbáríkà tọkùnrin ò gbúdọ̀ má dò ó àwọn ọmú kan wà àwọn ọmú tó yẹ pé téèyàn bá mú gan ó máa ń sún ọjọ́ ikú èèyàn síwájú ni torí ẹni tó bá ti ní hypertension tó fẹ́ ní àtàtà tó bá rí ọmú tó múnú ẹ̀dùn ẹ mọ nǹkan tí ẹ̀rín máa ń ṣe lára ni ẹ mọ nǹkan tí ẹ̀rín máa ń ṣe lára bí ẹ̀rín ṣe máa ń elongate life èèyàn àwọn ọmú kan wà tó jẹ́ wípé tá a bá ti dá ọjọ́ ọkú fún ẹ bóyá ẹ̀jẹ̀ ti ru dókítà ti sọ fún ẹ pé ẹ̀jẹ̀ tó ru yìí o ikú àbí stroke o àwọn ọmú tó máa ń mú kí high blood pressure lọ sílẹ̀ àwọn ìdí tó máa ń reduce blood pressure tẹ́ pé téèyàn ò bá ṣọ́ra gan á tún lọ ní hypotension níbi tí blood pressure ẹ máa lọ́lẹ̀ dé àwọn ọmú tó máa ń elongate life àwọn ọmú àti nígbà téèyàn bá ní ọmú àti ìdí tó ń jẹ́ kí life èèyàn lọ kó gùn sí báwo lò ború obìnrin náà ṣe máa rí mi sọ pé kó má remember pé HIV ìwọ gọgọ tó ń remember báwo ló ṣe mọ̀ pé ìwọ gan free of HIV ìwọ tó ní kó má remember kí ló fi ìwọ ta ló sọ wípé wọn ò lè kó lára tiẹ̀ gangan torí pé kò ń ṣe true okó dídó òbò dídó nìkan lèèyàn ti ń kó HIV ìwọ gan tó ní kó remember kí ta ló sọ fún ẹ pé ọkọ ò lè kó lára ẹ gbogbo ẹ̀yin ìyàwó tẹ́ ní kó remember HIV ta ló sọ fún ẹ pé ìwọ gan ò lè ní mo fẹ́ sọ fún yín pé 75% àwọn tó ní kò ń ṣe true ìbálòpọ̀ náà fi ní èmi tún sọ fún yín 75% àwọn tó ní àrùn HIV tẹ́ ń sọ yẹn kò ń ṣe true ìbálòpọ̀ ni wọ́n fi ní so tó bá jẹ́ bẹ́ẹ̀ ìwọ ìyàwó tó ń kìlọ̀ fún HIV ó ṣeé ṣe kí ìwọ gangan náà ní. I'm telling you àwọn ìdí tó máa ń reduce blood pressure wà àwọn ọmú tó máa ń reduce blood pressure wà tẹ́ ẹ pé tọkùnrin bá rí báyìí tí blood pressure bá ti lọ sí tó bá ti skyrocket bá ó máa wálẹ̀ ni tá a bá ṣọ́ra gan a tún lọ ní hypotension àwọn ìdí bẹ́ẹ̀ wọ́n wà bẹ́ẹ̀ náà làwọn òbò bẹ́ẹ̀ wà tó yẹ pé tọkùnrin bá do tó bá kọ̀ rántí lásán tí blood pressure bá high tó bá rántí lásán blood pressure yẹn máa wálẹ̀ ni kò nídìí oògùn kò nílò oògùn rárá blood pressure yẹn ó máa wálẹ̀ fúnra rẹ̀ ni ọlọ́run ló ṣẹ̀dá àwọn yẹn ẹ̀yin kan wá máa ní ẹ̀ ń pe àdàbí fóbò ẹ̀ ń pe àdàbí fún okókó ní ṣiṣẹ́ àdàbí kò ràn àwọn ọmú yẹn kò ràn àwọn òbò bẹ́ẹ̀ yẹn ìwọ tó o bá tí ọkọ ẹ bá nírú ọmú yẹn tó o bá ní àdàbí o fẹ́ bà yí ọkùnrin yẹn jẹ́ ni
àwọn òbò tó yẹ pé yóò máìn láti kú lórí ẹ̀ pé gbogbo ìbá tiẹ̀ ní HIV gan mo fẹ́ do irú àwọn ìdí báyìí. So gbogbo ẹ̀yin tẹ́ ń sọ wípé HIV 75% ẹ̀ kò ṣe lára ìbálòpọ̀ náà ti kó ìwọ tó ń advice gan wọ́gán lọ yẹrẹ ẹ̀ wò bóyá wọ́gán ò ní. Ẹ má máa gbérò àwọn thesis àwọn kìíní yẹn má máa gbé wá bá èmi. Ṣó ti yé yín àwọn ìdí kan wà tó jẹ́ wípé tọkùnrin bá rí báyìí ó máa bẹ́ẹ̀ náà làwọn okó kan wà. Àwọn okó kan wà tí obìnrin bá rí depression máa lọ ni. Nígbà tí àwọn okó yẹn bá dúró tán depression á lọ ni. Tó bá jẹ́ pé obìnrin tó ti wà lórí antidepressant tẹ́lẹ̀ ó lè máa lògùn fọ́sẹ̀ kan. Tó bá kàn rántí okó yẹn lásán àbí tó bá rántí bó ṣe dóhun ara á wálẹ̀ ọpọlọ tó ti ya wèrè yẹn á reset. Ọpọlọ yẹn á reset ara á wálẹ̀. Ẹ rí wípé wọ́n á ní kí ló dé kò ní ṣe wọ́nranwọ̀nran mọ́ torí nígbà míì tó bá rókódó wà á di wọ́nranwọ̀nran á yí sórí. Ọkùnrin ló lè má róbòdó tó máa ní pain tóbìnrin ò bá rókódó nígbà míì wọ́nranwọ̀nran ló máa ń yí sí a máa ṣe wọ́nranwọ̀nran ni. Ọkùnrin tí ò bá róbòdó ó lè máa ní pain nínú ẹgbọ́ bọ̀ tóbìnrin ò bá rí okódó a máa ṣe wọ́nranwọ̀nran bí ẹni tí ò fomi sórí. So ẹ jẹ́ kó di ìrọ̀lẹ́ lórí ètò ṣàbàríkòlò gbogbo ẹ̀yin obìnrin nírọ̀lẹ́ ẹ máa sọ fún mi ṣé kó tó marry ṣé ìgbà tó marry ṣé ìgbà tó marry ló gbádùn oko ni àbí kó tó marry ẹ máa sọ fún mi nírọ̀lẹ́. Ẹ dẹ̀ sọ ẹ fúnra yín ẹ sọ àwọn ibi tí wọ́n lè máa ibi tí wọ́n ọkùnrin máa fọwọ́ kàn lára yín tí òbò yín máa le ẹ jẹ́ káwọn ọkùnrin yìí gbọ́. Ibi tó máa fọwọ́ kàn lára yín tí ó máa mú òbò yín le bóyá táwọn ọkùnrin ò mọ̀ tí ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ò mọ̀ tó dẹ̀ jẹ́ wípé bóyá ojú títì ni o àbí kó má bàa pè é láṣẹ́wó lò ṣe lè sọ síta àsìkò tí tó ń bo náà lè fọwọ́ kàn lára ẹ̀ tí òbò ẹ máa le. Ẹ jẹ́ ká pàdé nírọ̀lẹ́ lórí ètò ṣàbàríkòlò gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá tí ì lọ sórí ṣàbàríkòlò kẹ́ tó wá bá mi ẹ lọ sórí ṣàbàríkòlò ẹ̀yin obìnrin àtọkùnrin tẹ́ ti wà ń bẹ̀ náà ẹ jẹ́ ká pàdé nírọ̀lẹ́ lórí ṣàbàríkòlò then ibi tó máa fọwọ́ kàn lára ẹ̀ tí ara ẹ máa le kò sọ fún mi alájà àwòbàdàn bẹ níwọ̀ yọ kan ọmọ àlè ọmọ ágáì ó wá bú mi lórí kinní mi ọ̀rọ̀ burúkú wà lẹ́nu mi fa honestly tí n bá sọ̀rọ̀ ọ̀rọ̀ burúkú wà mo gbọ́ Yorùbá gan mo gbọ́ Yorùbá gidi gan tẹ́ bá dẹ̀ rí mi tí bá sọ̀rọ̀ ẹ mọ̀ pé kò ṣe ẹni tí ò ní mọ̀ nípa Quran àbí nípa Bible ni mi alájì yẹn wá èmi ti lọ bá lórí kinní ẹ̀ àwòbàdàn bá níwọ̀ ya aláṣọ pípọ́n ó wá bú mi ó wá ń ṣépè lórí platform ẹ̀ ń tépè ń pa èmi tí mo rí báyìí mi tí ìwẹ̀ wo bí mo ṣe rí ìwọ tí yà ń jẹ tó wà lábẹ́ òrùn ó ń bú èmi táwọ̀ mi tutù ìwọ tí yà ń jẹ tójú ẹ̀ ò balance ìwọ tó ń ta oògùn ojú tí ojú ẹ̀ ò dẹ̀ balance ó wá sórí platform mi ó ní èmi sọ̀rọ̀ nípa ẹlẹ́hà ìwọ ọmọ ágáì ẹ má jẹ́ kí n sọ̀rọ̀ burúkú fún yín o honestly ẹ má jẹ́ n sọ̀rọ̀ burúkú fún yín ẹ jẹ́ ká pàdé nírọ̀lẹ́ á pàdé nírọ̀lẹ́ ètò yẹn máa dùn gan ẹ̀yin obìnrin ẹ jáde ẹ túyáyá kẹ túyàyà kẹ wá sọ fún wa lórí ètò yẹn dẹ̀dá máa ṣe ṣàbàríkòlò ire o ó dàbọ̀. Ẹ má gbàgbé tá bá ní ṣàbàríkòlò kò mí pé gbogbo ẹ̀ náà ní dídó o àwọn kan má rí ara wọn bẹ̀ ẹ ṣàgbọ́ tí wọ́n pè but matchmaking tèmi ṣàbàríkòlò lórúkọ ẹ̀ ire o ó dàbọ̀.